ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́gbà. To get for, I need to get for. 1 + 1 is equal to 2. 2 + 2 is equal to 4. Ẹ̀kọ́ ẹnìkan lẹ́gbà ẹnìkan. Ó tó wù táyé ó lè máa wù kan ìdè o. To get for, I need to get for. 1 + 1 is equal to 2. 2 + 2 is equal to 4. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ó ti yé kẹ́ ẹ gbọ́ kìlọ̀ ni mo ṣe fún yín o ẹ má sọ̀gùn owó ó ti yé èrè kí ló wà ń bẹ̀ ẹ bá fi wàjúwàjú ló dà lẹ́ẹ̀kan bí ìdá ń bá bẹ́lẹ̀ òun lè ṣeéṣe kó bá ní lórí ẹ̀ka kó bẹ́ni lẹ́sẹ̀ kí wọ́n á léèrè ó ti yé ẹ má sọ̀gùn owó kankan àsìkò tí ń bẹ láre lè òkun dàda ó kún bí òṣùwọ̀n ó tó lò fẹ́yìn méjèèjì ẹbí tí ẹ bá ti ń jò tí ní ẹ̀rẹ́ ń jò yọ̀ọ̀nà náà tiẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àsìkò tí ń bẹ láre ọ̀dà ẹ wá mọ́jà o ẹ ṣera yín lọ́kàn kẹ́ ẹ mọ̀ kọ́ mọ lùbọ́ ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ ṣé ẹ mọ̀ pé òṣùṣù ọwọ́ ni kò ṣeé ṣẹ́ gàgà ọwọ́ kan máa ṣe é ṣe o ìgbẹ́ tẹ bá fọjọ́ ọwọ́ sowọ́ pọ̀ yóò máa ran bí wọ́n bá ti ń dá fún òun yóò máa ran tiẹ̀ náà lọ́wọ́ ọ̀la yóò bá máa gbèrú lẹ́ẹ̀ máa dàgbà sókè ó ti yé ẹ má ṣàkíwọ́ o ẹ sì má jà ó ti yé ẹ má jà o torí bẹ́ẹ̀ bá ti jà nǹkan èkú ilé tẹ̀yìn ní fàǹfà ó ti yé ẹ má jà ẹ ṣera yín lọ́kàn ẹ má ṣàkíwọ́ o ẹ má ṣàkíwọ́ àwọn olófin ẹ má ṣàkíwọ́ àwọn òde ìjòrò àṣẹ tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná wọ́n pa lórí igúnnugún ṣe bẹ́ẹ̀ wọ́n pa lórí àgàlàmùgbó ṣe bẹ́ẹ̀ yọ gẹ̀gẹ̀ lẹ́rùn bá gbàmù eré bá ṣe bẹ́ẹ̀ yọ yọ̀wọ́ lórí ṣaṣaṣa ẹ má ṣàkíwọ́ ẹ ṣàn yín lóṣooṣù ọwọ́. ẹ ṣe gan sa ẹ ṣe ti rí ọ̀rẹ́ mi àti kò ń ṣe ọ̀rẹ́ ìsìn yìí àìdè níjà kódà àwọn méjì mi rò pa jàrí kò sí wàhálà pẹ̀lú yẹn má wọrí pẹ̀lú yẹn sà. èyí tí mò ń sọ ni pé ìsọ pé ẹ ń jà ṣùgbọ́n èso burú ibi tí máa ń dùn lè sùn máa fẹ́ rápá láwọ̀ tí wọ́n fẹ́ dabẹ̀rú tí bá ti pé nǹkan ti rú gọ́gọ́ mbẹ̀ ó ti yé kò sí tí oṣù fẹ́ sẹ́ńbi tó ti dàrú tẹ́lẹ̀ ó ti mọ̀ pé nǹkan ti bàjẹ́ mbẹ̀ tẹ́lẹ̀ kò lè ráyè mbẹ̀ mọ́ ṣùgbọ́n ibi tí máa ń dùn èso fẹ́ rápá láwọ̀ bẹ̀ ẹ má jà ó ti yé. I need to get for 1 + 1 is equal to 2. 2 + 2 is equal to 4. To get for. To get for. Adé ayé tán la pàdé ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa ó sì ilé ayé. Ọ̀dọ̀ fiẹ́nsẹ̀ ni olùwà ìwọ̀n náà ìṣòwò nínú ìfẹ́ lọ́dọ̀ bẹ́ẹ̀ mi ò sọ́dọ̀ ẹ̀ òjìnà ṣá ìjìnà pọ̀ ó wá ń kígbà 3 days ọ̀túnla kọ́ nìyẹn ṣáájú sọ fúnra wa tẹ́lẹ̀ kò sí wàhálà ó yẹ pa máa pàdé lọ́tùnla nìyẹn ó dà bí o. ṣùgbọ́n ṣá to get for àní to ti get for ọkọ ìyàwó ẹ̀ fara yín mọ́ra to get for. Baby, níbo ló ti get fìlà ẹ yóò make sense o. ṣùgbọ́n máa fi mẹ́pa ní anyway last time tí mo lọ sí Kòròdú ni mo get there so like it. Ó make sense, ó make sense. Thank you. Anyway, ọmọ kò ṣẹlẹ̀. Sorry ẹ rọra o ṣe máa ń get omi ni. Ọ̀rẹ́ mi, wá ètò òun kọ. Ẹ sábà fìfẹ́ pa wá. Wọ́n rí báyìí, ìyàwó tiẹ̀ náà fẹ́ dé o. Má lọ máa disturb mi àti ìyàwó mi o. Ṣé Ṣé ẹ ti fẹ́ máa jowú ni báyìí? Baby, Yes. ọmọ kò ṣẹlẹ̀. Mo máa bẹ̀rẹ̀ àwọn oríṣiríṣi aṣọ tí wọ́n ti jáde. Máa bẹ gate àwọn ọkọ̀ tó pọ̀. Thank you understand? you. Yeah, that's why I love you. I love you too, darling. Ṣé mo ráyè ni? Ṣálé wá. Kí ló wá ṣe bíbà? Tó wá ṣe bíbà nílé ọ̀pọ̀ ẹ̀. Ìyàwó ti bí ilé náà. Ẹ mọ́ra yín ni. ọ̀rẹ́ mi lélẹ̀ náà. Ọ̀rẹ́ mi ni now. Kí ni wọ́n náà wá ṣe ń bíbà ẹ̀? Ò sọ fún mi pé bíbà yìí ló ń bọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ yìí ní bíbà yìí. Mo mà tún fọ́ kẹ̀. Mo tún fọ́ o. Anyway, ó dáa náà ni. Ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n fẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́. Ìyàwó ẹ̀ sọ. Orí mi wú. Ó ṣe fìfẹ́ pa mí. kí ló ṣe bó o dẹ̀ sọ fún wọn pé mi náà ń bọ̀. Ó sọ fún wọn pé very soon. Ẹ wo, mo like bí dáadé yìí ṣe wà léni. Nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí méjèèjì ni.
ẹ wọlé kẹ́ lọ dáná wa mi ní sọ orí náà tẹ́ máa dá o nǹkan tó bá ti make sense ní kẹ́ lọ sí wa fún wa ṣe ẹ ṣáà pé mi láì tó oúnjẹ ń tèmi. àmọ́ ti yín bẹ́ẹ̀ oúnjẹ nìkan náà lè fi mú yín kódà tó bá fẹ́ gé orí yín kó sáà ti fún yín lóúnjẹ. Ó jẹ́ kó gorí ẹ̀wọ̀ ẹ̀jọ́ torí. Ẹ má gorí mi o. Gorí ẹ̀jọ́. Oúnjẹ yẹn ni kókó. ọ̀rẹ́ mi fẹ́ràn oúnjẹ mi gan mọ̀ tẹ́rẹ́ mi gan mo sì wà ẹ kọjá sí ibà ilé ń pè mí gan ẹ bá wa dáná. Oya ẹ lọ sí kíkẹ́ lọ dáná. Ọ̀rẹ́ mi ìyàwó ẹ̀ wá ń tóbi sí all the time báyìí. ó gbọ́dọ̀ tóbi sí i. Tí ẹ ń sanra tèmi ń rù. ó ti wà náà nìyẹn. Ẹlẹ́dàá mi o. Oh, sorry. Shalewa. Mele. Sorry. ẹ ṣé. Mo rí pé bó ṣe fẹ́ gbé ẹ ló bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹ ṣé. Sorry. ẹ ṣé. No wàhálà, no wàhálà. Wá sọ pé mọ́mì ní kò wá báyìí. Mọ́mì ní kí wọ́n yọjú sáwọn ṣóò títí next week náà máa wá sí bíbá. Mọ́mì ló wá sáré gbéyàwó mi kó lẹ́gbẹ̀ẹ́ mi. Ọ̀rọ̀ yẹn fọ́ ní o. Kò sí wàhálà. ẹ kú jókòó. Ò tí ì lọ ni. Mo fẹ́ máa lọ náà nìyẹn. Ó ṣáà ní òun fẹ́ fi mí sílẹ̀ máa lọ sọ́dọ̀ mọ́mì òun. Well, mo sì máa gbà ẹ́ lọ́wọ́ mọ́mì last náà ṣáà ni. Jọ̀dọ̀ nìyẹn. Bẹ̀tí mọ́mì wá ní wá kí wá mo fẹ́ ṣe sí. Next week náà máa sì tún wá sí bíbá. Ṣé bí wọn náà máa lọ lónìí àgbà? Mo máa kúrò bíbá ilé.
jẹ́ kí n sìn ẹ́. Ok. Ilé. Ṣàléwá. Mr. Gbọ́lá. Ṣàléwá. Mr. Gbọ́lá. It makes sense, honestly. Anyway, Ṣàléwá, ó máa dẹ̀yẹ kí n ní contact ẹ̀ náà. In case bóyá nọ́mbà ọ̀rẹ́ ò lọ lọ́jọ́ tí bá pè é, ìwà kàn dẹ̀ lè máa bá mi kí fún. Kò sí wàhálà ẹjọ́ tuntun. Ṣàléwá. Mr. Gbọ́lá. You are such a pretty girl. It makes sense. So, you are such a pretty, wonderful lady. Ọ̀rẹ́. Baby. Báwo? Ọ̀rẹ́. Báwo wà ní báyìí? Kò sí wàhálà. Ìyàwó ẹ̀ náà sọ wípé òun ń lọ lénìí. Ìyàwó mi náà ti lọ. Mo gbọ́ tó ń dágbé lẹ́ẹ̀kan pé òun náà dé. Bẹ́ẹ̀ ni. Ilé náà dẹ̀ máa lọ ní. Èmi àmì ọ̀rọ̀ ẹ̀ kò sí wàhálà. Ṣàléwá. Ẹ jẹ́ kí mi lè o. Okay, well, dress up. Okay. No wahala. Ṣàléwá baby. Ọmọ Ṣàléwá. Gbọ́lá. Kò tí wọ́n pariwo Ṣàléwá látẹ̀kọ́. Ṣé ìyàwó ẹ̀ ò kìí ṣe ìyàwó mi náà ni? Wo kí jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ lálàá. Ó sáà pariwo Ṣàléwá. Ó pariwo Tọ́lá ní mọ́ Ṣàléwá ló pariwo. Kí ló ṣẹlẹ̀? Bí ti báwo? Ṣé o mọ̀ pé imú níkà ṣá? Imú níkà òjì àgbóhùn àṣebí. Kí ló ṣẹlẹ̀? Tó bá ní tó burú jù láyé yìí imú ni. Kí ló ṣẹlẹ̀? Ìwọ ń gba nọ́mbà Ṣàléwá fún kíni? Ẹ máa gbà mí, ó bá yẹ máa gbà mí. Ṣé mi lẹ́tọ̀ọ́ àti gba nọ́mbà ìyàwó ẹ̀ ni? Mo lè gbá kí n ṣó wo lè nọ́mbà ìyàwó mi lọ́wọ́ ni. Tó bá fẹ́ gba nọ́mbà ìyàwó ṣe kó gba nọ́mbà lẹ́yìn mi. Ṣé a tó ti ń da wáyé tó ń ṣe báyìí náà? Ó fẹ́ máa dorí mi rú ọ̀bọ yìí. Wọ́n gan fẹ́ dorí rẹ̀ rú tẹ́lẹ̀ ní. Bọ́lá hàn. Kò speak well létí. Aláyé wọ́n gba nọ́mbà ìyàwó mi kó kéde. Yẹn ra ọ̀jàre kí ni òkùtùmọ̀ gbogbo yẹn? Àmì láìkẹ́ jọ. Ìfẹ́ ṣe máa ń dá mi lọ́rùn ni. Wàláhì ó dán gidi gan o. Mi kàn mọ́ bí tí mo fojú sí tẹ́lẹ̀ tí mo lọ gbé ṣàkúṣàkú yẹn. Mo láìkẹ́ ọ̀rẹ́ mi náà wà ń bẹ̀. Kò sí gbẹ̀járe sórí black tó bá wà beauty ó sàn ju pupa lọ bó ṣe wà yẹn sórí ìyàwó mi sorry kò ṣe ìyàwó mi mọ́ sórí bó ṣe pupa yẹn tó bá jẹ́yàn dúdú ló lọ wáyé ni kò ní fáìn ó máa rí wúwo ọlọ́kàn fún pupa yẹn bù láṣìírí ni ìjọba sàmbọ̀ tá a bá rí èèyàn tó dúdú ẹ ti máa pé eléyìí fáìn náà ni natural. bó ṣe pupa yẹn náà ó wà ń bẹ̀ tí wọ́n á jọ pẹ̀lẹ́ńgẹ́ ọmọ tó lẹ̀ pa tó fẹ́ wà ó tọ́lọ̀ ọ̀rẹ́ mi fa nǹkan kámọ́ tẹ̀gàn kúrò sábà tó wọ́n á fi tẹ̀gàn kún. Àṣejù nílẹ̀ pa ọ̀rọ̀ bọ́ ti tó. In fact, I really love you so much. Ẹ mọ̀ kú òṣì o ẹ kú ìyà ẹ kú òfò jẹ́ kí lọ́rọ̀ lẹ́nu o. Ọ̀rẹ́ wo máa ní sùúrù náà máa ní sùúrù ó kàn wá kíyàwó ẹ̀ náà. Ó wá kíyàwó mi Bọ́lá hàn Bọ́lá hàn wọ́n náà mọ̀ gbọ́rọ̀ tí jáde nígboro ẹnu rẹ̀ ọwọ́ kíyàwó mi láì sọ fún mi ó rí pọ́ dálẹ̀ ni ọ́ ìka ọ̀rẹ́. Pariwo yìí náà ti pọ̀ jù kí ló tẹ̀ ń pariwo báwo tẹ calm down náà ó ṣàrò yìí ti pọ̀ jù. Ọmọ Ṣàléwá kí ni mo gbọ́ tó sọ àwọn Yorùbá ti parí ọ̀rọ̀ wọn lọ́mọ lẹ́ẹ̀lẹ́bẹ̀ẹ́ bá gbé sórí bẹ́ẹ̀dì yóò padà yí bọ̀ ojúmọ́ gbà mí tì fún o. Ẹ́stéètì ní mi báyìí wọ́n á rò pàjá kan ló ya dìgbòlugi tó ń pariwo ni wọ́n ní wọ́n pé èèyàn ni. Kì í ṣẹ̀bi rẹ̀ ṣẹ̀bi tiẹ̀ wá ni ebi wọ́n ní ìṣù ẹni nímú ní tọwọ́ ẹni bọ̀pọ̀ tí ẹ bá ṣe yí kan rádaràdá ìtorí bí ọ̀pọ̀ ọ̀hún yìí òun ló ń kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá mi tí wọ́n fi ń lanu pàkàlágbárí rẹ̀ ló fi ń sọ̀rọ̀ sí mi ọ̀lẹ́bi ebi inú tí mo fi wẹ́nu ni wèrè yìí fún mi níwọ̀ jẹ́ mo yọ̀dọ̀ ẹ̀yin méjèèjì ṣùgbọ́n mi ìtajọ fà ìtajọ múlẹ̀ Bọ́lá hàn ara rẹ̀ ọkọ̀
Wáyé tó ń halẹ̀ ó kàn halẹ̀ ó kàn halẹ̀. Ó tẹ̀ tí láì kó máa ṣèrè gun ẹyin ọmọ lẹ́lẹ̀ ọmọ orí igi. Èwo lọmọ orí àkìtàn? Ẹni tó bá rí tó ń pariwo òṣì lọ báyẹn wọ́n á rò pé èèyàn gidi kan ni o. Ṣòro tó wá pa action mọ́yàn lára. Àgbáfo tó ń wá kiri. Àgbáfo tó ń dún worowóró. Tàbí ẹ bó ṣe ń ké. Ó ti pàṣẹ mọ́ wa lára. Ó jẹ́ ká lọ ṣe mí. Ká lọ ṣe ọkọ̀ sí. Bàbá ṣe mí. Èlé pa ẹran pọ̀ lára ẹ̀. Ó lára, ó lẹ́ràn, ó fáyìn. To get far, I need to get far. 1 + 1 is equal to 2. 2 + 2 is equal to 4. Bàbá o. Èmi ni bàbá. Ẹ pẹ̀lẹ́. Kàṣòro kí ló dé? Bàbá, ojú ìkọrẹ lọ kí ló dé? Ẹ wò bàbá, kọ́ mọ́ bá sí ni o. Ọ̀rẹ́ mi tá a jọ wá sọ́dọ̀ yín níjọ́ kìíní àná ni bàbá. Adìrẹ rẹ̀ dà lóògùn ni mo sì fẹ́ fọ́ lẹ́yìn. Mo fẹ́ ṣe ní pátápátá là á fọ́jú kùbọ̀ là á dẹ́tẹ̀ ojú àfọ̀fọ́ tó ìjà ní dálẹ̀. Sọrí ọwọ́ àṣẹ sùúrù ìlà àgbà níbi tó dàdé wọn. Tó yọ bá ní bí èjò bá ṣe lọ ńlá dáná sun, á dáná sun lé o. Ó ti yé kí ni tó ṣẹlẹ̀ gangan. Bàbá, ẹni tó bá gbobi ẹni, sọ́fẹ́ fojú rẹ̀ wo ni ìyàwó tèmi. Lọ́rẹ́ mi gbà bọ́lá hàn, bàbá wọn ò ní gbọ́ wọn ò ní gbà. Ní Bọ́lá ọ̀rẹ́ rẹ náà. Bẹ́ẹ̀ni. Ẹbí mo sọ fún lọ́jọ́ kìíní àná. Mo ní kẹ́ ẹ má jẹ́ kí sùn ọ̀rá jì láàrin yín. Ó léwu púpọ̀. Tí o bá rí má ṣe bẹ́ẹ̀. Má ṣe ní bá dé bá dà mí lóògùn. Àfọ̀lẹ́yìn. Ó ti yé. Ọ̀rẹ́ mi ṣe mí kà èmi náà gbẹ̀san padà. Ìkọ́ ọmọdé púpọ̀. Ó ti yé. Ẹ̀ṣọ́ ọjọ́ wà lórí ẹ̀yin méjèèjì náà ni. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ sì là ń pa nkúrú pẹ̀lẹ́. Ó ti yé. Fọkàn rẹ̀ balẹ̀. Ó jẹ́nu bá bá gbogbo ẹni ó bí pọ̀ láyé téèyàn lè fẹ́ bá bá ní ọfẹ́ dà lóògùn ni pé wọ́n náà fẹ́ ṣe ń kà padà ọba yìí bí olórí ńkọ́ kí wọ́n lè rí rẹ̀ obì tó gbà obì tó lójúlẹ̀ tí wọ́n fi ọkọ ọlọ́kọ fi ń bò ń sùn tí ẹ̀kọ́ mọ̀ pẹ́sẹ̀ ni obì tí ẹja lọ́yẹ kó o pè kọ́ ọba sọ̀rọ̀ kó kìlọ̀ kó ọba wọ̀ ṣùgbọ́n ibi tọ́rọ̀ wá dé yìí ó jẹ̀nu ni ó ṣe sùúrù ó ti yé má ṣe ń ka o má ṣe ká o. Bàbá níta ìgbìyànjú àti sọ ní ìsinmi wípé kí n fi gbogbo ẹ lẹ kí n má ṣe kankan. Bẹ́ẹ̀ni. Bàbá jí ẹjọ lọ yìí máa ń kó ìyà jẹ ni nígbà míì. Gbogbo orí kọ́ làwọn ṣàṣì o. Sọgbọ́ gbogbo orí kọ́ làwọn ṣàṣì. Àwọn kan bẹ tẹ́jẹ́ pé ìwọ̀n ara wọn ọ̀dà pé gbóògùn bọ́ọ̀ bá ṣàṣì wọn yọ padà síyàn lórí. Bẹ́ẹ̀ làwọn náà sì lè sògùn kọjá. Ó ti yé ṣe sùúrù kò jẹ́ inú dáadáa. Ó ti yé. Mo ti torí obìnrin kọ́ lọ sí wa wó. Mo ti gbọ́ yín bàbá. Ẹ ṣeun. Ẹ pẹ̀ fún ọ. Adé dà mí lóògùn nù wọ́n fọ lẹ́yìn. Ọ̀rẹ́ mi ṣe mí tẹ̀mí lówó gbẹ̀san padà yìí kó di púpọ̀ ni. Má ṣe bẹ́ẹ̀ o má tún lọ bómi kan lọ́ọ́ fẹ́ ṣe ń ká o gbogbo orí kọ́ là ń ṣàṣì o. Ajitomiwa ṣé wíwọ ni mò ń kí náà ò lè dá mi náà. Kí ló dé tó ń kí mi? Ṣé kíkí rẹ tóbi ni? Àìkí ìlú ọ̀pá mi lè kú. Ẹ̀yìn tí wàá lọ dé. Ọ̀rẹ́ you are a man. Má máa ṣe bí obìnrin mọ́ náà. Tẹ́mi àti bá tiẹ̀ ní class, a máa parí ẹ̀ láàrin ara wa ní mẹ́. Ó rí pé ó dàlẹ̀ ọ̀rẹ́ nìwọ. Ṣé ó rí pé kà ní ẹ? Ìwọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ yìí tó bá yí ẹ, wà kẹ́rù rẹ kó nu lé yìí. Ṣé wọ́n ti gbàgbé ni? Babaláwo sọ yìí pé èmi àti àgbọ́dọ̀ kò lákàtà ara wa. Nígbà náà wà ń kọ́. Ṣé bára mi lárísìkì wà? Wo àlejò rẹ tó so ọmọ rẹ̀ ní Kọ́láwọlé ni. Kò sẹ́ni tí ọ̀sán kò tí ó fi kọ́lá ẹ̀bọ́ta padà. Tó bá yẹ wà pààkì ẹ̀rọ ẹ̀kọ́ òrùlé yìí. Idiot. Ó ń ṣèyàn gidi bó ṣe wà. Ìwọ kò séyàn gidi. Kà ní ẹ. Ìkà gan ni wọ́n gan. Kà ní ẹ. Ìkà ni ọgbọ́n hàn. Mo fi inú wẹ́nu fún mi níwọ̀ jẹ. Ìwọ náà fún mi níwọ̀ jẹ. Mo gbára lé ọmọ fẹ̀yìn lélẹ̀. Tómiwá, ṣé o mọ̀ yí pé ọ̀rọ̀ ẹ ó dàbí ẹni tó burú tó mọ̀ ṣùgbọ́n ó ń retí ẹni tó máa sọ fún kó lè bá dìjà. Ṣé o mọ̀ yí pé gbogbo àṣírí ẹ ó wà lọ́wọ́ mi? Nǹkan ajé tọ̀ mí wá. Tọ́lání. Yes.
So realize iwájú ẹni tó wà ṣá. Mo mọ̀. Ọkọ rẹ̀. Anyway, mo like talk ọ̀rọ̀ yín. Really? Yes. Tọ́lání. Yes. Bọ̀ jẹ́ kí sọ fún mi. Tí ọ̀rẹ́ mi bá wọlé tó wá bá wa báyìí, kí ló rò kó máa ṣẹlẹ̀? Tí wọn pa ti pé gan-an kò lè bá wa ń bí báyìí. Gbogbo nonsense tí wà tìyàwó mi jọ ń dánwò gbogbo ẹ̀ ni mo mọ̀. Ok, èmi wá ṣe tèmi fún ìyàwó ẹ̀ sì báyìí ó wá ń pariwo ṣe yámayàmá àbí ọjọ́ kìíní àná tí mo wá sílé tí mo bá ìwà tìyàwó mi nulẹ̀. Ọ̀gá mi, ẹ káàbọ̀ sà, ẹ kú àtàwọn sà. Ẹ kú àtàwọn sà. Ọ̀gá, nǹkan ṣẹlẹ̀ o. Bí ti báwo kí ló ṣẹlẹ̀? Gbogbo ilé ti jóná tán. Orí ẹ dàrú ní ilé wo ló ń jóná bí báyìí? Kìí ṣe wúlé, kìí ṣe pé gbogbo ilé ni mò ń sọ. Wọ́n ti ń gbé nǹkan gbẹ̀yìn yín. Ta ni? Ọ̀gá kejì, àwọn àti girlfriend yín, wọ́n jọ ń gbọ́n mi sí mo jọ wọn nínú ilé ni. Mo wò lójú window ni mo fi kó mẹ́ tí mo lọ jó sí mẹ́rin pé ẹ fẹ́ dé máa pé kí n lè sọ fún yín. Omi pé àwọn méjì bára wọn lájọṣepọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run. Àti girlfriend mi. Tí àwọn pàwọ́ fún yín ni ọlá pé mo ń ṣe dáadáa sí mi ló jẹ́ kí mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ lò àwọn ẹni mi ní sọ̀rọ̀ kẹ́kẹ́ fún. Ọ̀rẹ́, ó sì wá yí ẹ báyìí. Ìṣẹ̀ dínà ni. Tọ́lání mi ṣe o lè dá sí nípa ni. Tẹ̀lé ọmọ ṣe nǹkan tó ń ṣe. Dàdúpẹ́. Dáadáa kò sí wàhálà. So èmi mọ̀ pé Tọ́lání lójó tó báyìí o. Wo Tọ́lání surprise mi lénìí. Eku kọ́mọ eku Tọ́lání ò lè dé pupa. Ọkàn rẹ̀ kú tàn pariwo ní gbogbo ilé kí ló ṣẹlẹ̀ nígbà tí ń débẹ̀ lọ́ba dé eku. Tọ́lání ò lè dé pupa ni mo ní kí n sáré bá a pa eku yẹn. Ó ṣe máa ń bẹ̀rù tẹ̀ nìyẹn. In fact, aláǹgbá ti wọnú lérí ló bá ń sá kìjokìjo aládùúgbò ló ń pariwo sí ládùúgbò wọn. Àwọn aládùúgbò ló ṣe àbá pa aláǹgbá yẹn. Kò ń ṣe pé bó ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run ṣàánú wa. Báwo wà níbi tí wọ́n lọ? Ó a ti ń yanjú ẹ̀. Ọlọ́run gbàkóso. Àmín. Òkè Tọ́lání ṣe nǹkan lọ́wọ́ tẹ́lẹ̀. Ó ń ṣe nǹkan lọ́wọ́ tẹ́lẹ̀. Sórí apá ẹ̀ jábọ́ àbí apá ẹ̀ máa jábọ́ náà ni. Ìwọ yìí kan náà níyàwó mi wá ń sọ lójú ẹ pé mi ò bá òun lájọṣepọ̀ láàrin bíi oṣù 6. O dẹ̀ tó ní gut láti máa gbà mí mọ̀ràn yìí pé kí mi máa bá ìyàwó mi lájọṣepọ̀ lẹ́yìn ìgbà tí mo ti mọ̀ yìí pé wọ́n bá ìyàwó mi lájọṣepọ̀ èmi ò lè gun orí ẹ̀ mọ́. Ọ̀rẹ́ ìgbà wo ló ń jáde? Látara mo ti jí jáde o. Mo rí pé wọn náà ń sùn kí wọn lè disturb ẹ. Ó ní dáa mo bá lọ jàre. Ọlọ́run ṣàánú wa. Alfa. Ọmọ Tọ́lání Alfa. Nǹkan ayé tọ́ mi wá, mo ti fẹ́ bá yín sọ nǹkan kan. Èyí tí kò sí. Kò sí lórí ọ̀rọ̀ gbọ́ láwọn ni torí mi ò ṣe rẹ̀ understand ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta láti past 6 months ago. Fẹ́ pé kò fọwọ́ kàn mí rárá kò tẹ̀ sí anything pẹ̀lú mi mọ nǹkan tí mo ṣe fún un. Kẹ́ bá mi bá a sọ̀rọ̀. Ìgbọ́lá ìgbọ́ bò ló ṣe jẹ́. Ẹjọ́ èsì tẹni ká mọ̀mọ̀ dá o. 6 months kẹ̀. Ọ̀rẹ́ má dá lóhùn o. Gbogbo nǹkan tó ń sọ yóò ti ju 6 months náà lọ o.
Bọ́lá ohun tó ń fẹ́ nu ara rẹ̀ sọ 6 months 6 months wo ẹjọ́ èsì tẹni ká mọ́mọ́ ọ̀dá tó ń ṣe ọ̀dá kódà ẹ bára lé ẹni bá ń jẹ kòkòrò tá a bá lè sọ fún kúrú kẹlẹ́rọ ní kí á sùn lóru. ọ̀rẹ́ kódà mo ní prayer tí mo ń ṣe ni. bẹ́ẹ̀ sì máa kọ́ tí mo bá ẹni ẹ sábà mi bá a sọ̀rọ̀ yìí mọ́. o mọ̀ wọ́n rí màá bá a sọ̀rọ̀. èmi náà ló ń pa òṣè mọ́ báyẹn. Bọ́lá wo òtọ́rọ̀ ni mẹ́bọ̀ sọ èyí tó ń ṣe ó kù díẹ̀ káàtó kò dáa èyí tí mẹ́rin lọ fẹ́ mọ́ bọ́ gbọ́ ìsọ̀fíẹ̀ kò dáa. ọ̀rẹ́ wo jẹ́ ká gbàgbé ìyẹn jàre ká gbàgbé yẹn ṣé o máa wo bọ́ọ̀lù nírọ̀lẹ́ yìí. Of course. Because mo like àwọn máàcì tí wọ́n play fún alẹ́ ọjọ́ mẹ́ta. Man U dem announce man sọ. Náà irọ́ nìyẹn. O tó bẹ̀rẹ̀ ẹnu rẹ nu. Àmì ìjábọ̀. Báyìí o ní ọ̀nà Arsenal. Sáà sẹ́sẹ̀ náà yẹn ni. Mo máa ti bẹ́ẹ̀ tiẹ̀. Ọjọ́ méje kí wọ́n jẹ owó rẹ̀. Ta ni? Owó ta ni? Dey play. Ọ̀rọ̀ ẹ ó dàbí afidàpani tí òkè fẹ́ kí wọ́n mú ìdà kọjá lẹ́yìn kò lélẹ̀ òun. Òkè ń sìn báyìí ìwọ lè máa pariwo lé mi lórí nítorí pé mi báyàwó ti alájọṣepọ̀. Ìwọ náà báyàwó lájọṣepọ̀ náà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ 2 gé 4 ni. Kí wọ́n láriwo òfò tó ń bá mi pa. Kí láriwo orí burúkú tó ń bá mi pa. Tí ò ti wá gé fún ọba yìí o because ṣe rí gbogbo nǹkan láyé yìí Ọlọ́run ló ń kọ́ àwa ènìyàn kàn ń gbìyànjú lásán because nǹkan tó ṣẹlẹ̀ láàrin yìí sábàbí ni Ọlọ́run fi ṣe Ọlọ́run kàn lo ẹnìkan fún ẹnìkejì ní pé láti mú ẹnìkan wá fún ẹnìkan ṣùgbọ́n ó lè difficult fún ẹnìkan láti lọ rí ẹni tó fẹ́fẹ́ ṣùgbọ́n Ọlọ́run lo ìyẹn tó jẹ́ sábàbí yẹn ó lò láti pé òkè o ìwọ ni wàá mú ẹni tí mo máa fẹ́ wá ìwọ ni wàá mú ẹni tí mo máa fẹ́ wá gẹ́gẹ́ bí aya àbí gẹ́gẹ́ bí ọkọ so ìyẹn ò wá yẹ kó fàjà láàrin ẹ̀yin ọ̀rẹ́ méjèèjì yes kò yẹ kó fàjà láàrin yín because níwọ̀n tó yẹ pé ìwọ fẹ́ràn ilé èyí fẹ́ràn ẹ̀ bò má kàn béèrè lọ́wọ́ yín sista Tọ́lání ṣé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ broda Ajétọ̀míwá. Bẹ́ẹ̀ni mo nífẹ̀ẹ́ rẹ̀. Lóòótọ́ ni that's good inú mi dẹ̀ dùn broda Ajétọ̀míwá ṣé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ sista Tọ́lání. Mo nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ lè tí sì lè sàn lọ́kàn láìláì. Sista Ṣaléwá ẹ ṣé lóòótọ́ lẹ̀yin nífẹ̀ẹ́ broda Gbọ́láhàn. Mo nífẹ̀ẹ́ Gbọ́láhàn dáadáa. Broda Gbọ́láhàn ṣé lóòótọ́ lẹ̀yin nífẹ̀ẹ́ sista Ṣaléwá. Pásítọ̀ mo nífẹ̀ẹ́ Ṣaléwá tọkàn tara. Níwọ̀n ìgbà tó jẹ́ pé side kìíní nífẹ̀ẹ́ ẹnìkejì tí dọ̀rọ̀ yín náà ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín so kò yẹ kẹ́ ẹ bára yín jà so ìfẹ́ gangan ni so because tẹ́ bá fẹ́ra yín tẹ́ nífẹ̀ẹ́ ara yín nínú ilé so kí wọ́n á ní kókó pẹ́ fẹ́ra yín ìjà ó máa wáyé lóríṣiríṣi ni so ọ̀rọ̀ Ọlọ́run ni o ẹ̀dẹ́ ni kò lọ ní lọ láìṣẹ so ẹ jọ̀ọ́ mo fi Kristi tí mo ń sìn bẹ̀yìn ẹ má bára yín jà. tẹ́ni tó bá ní ọ̀rọ̀ kò sọ kò sọ̀rọ̀ ẹ tẹ̀ ṣọ́ọ̀pẹ́ ìbára yín jà mọ́ kí mo lè fi mọ̀ pé ìbára yín jà. Inú mi rẹ̀ dùn Jésù á bùkún fún yín ẹ̀yin sísítà méjèèjì náà kí ni mo lè mọ̀ pé ìbára yín jà. ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́gbà ẹlẹ́gbà. To get four, I need to get four. 1 + 1 is equal to 2. 2 + 2 is equal to 4. Ẹ̀kọ́ ẹnìkan lẹ́gbà ẹnìkan. Ohun tó wù táyé ó lè máa wù kan ìdè o. To get four, I need to get four. 1 + 1 is equal to 2. 2 + 2 is equal to 4. To get four. To get four. Adélé ayé tán la pàdé ara wa. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa ó sí ilé ayé. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa ó. Ọkọ àti ìyàwó ẹ rọra. Bí a ṣe ń pàdé ara wa sẹ́. Ọ̀nà tó ń yani lẹ́nu ni. Ṣùgbọ́n 2 get 4. Abẹ́ òrìrì 2 get 4. Ọ̀rọ̀ yìí wá di sọ inú ẹ̀kú àmúmọ́ra. Ilé ara ẹni láti jẹ èkúté onídodo.
ṣùgbọ́n ṣá two get four àní two ti get four ọkọ ìyàwó ẹ̀ fara yín mọ́ra o.